ẹ̀yin èèyàn mi àṣírí àwọn ọmọ OPC ti tú àṣírí àwọn OPC ó ti tú kí n tó sọ̀rọ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán yìí ẹ wo fọ́nrán yìí. tí ó fẹnu já wáyà náà lákọ̀ọ́kọ́ táwọn DSS tí wọ́n wá sílé ẹ̀ tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n kó fi di pé ó sá kúrò nílé tó fún fẹ́ǹsì tó gba Kútọ́nù lọ tó gba Kútọ́nù tó ti bẹ̀ tán lè léṣe tó gba Germany lọ. Because mi mọ̀ bóyá ẹ̀yin ọmọ Yorùbá ẹ má tètè ń gbàgbé ọ̀rọ̀ ni. Àwọn DSS tí wọ́n wá sílé Sunday ẹni tó sọ pé òun lè command ìbọn ẹni tí òun sọ fẹ́ yín sì pé òun fẹ́ lọ gbà yín lẹ̀ tó lóun fẹ́ lọ jà fún yín kẹ́yìn náà tí ẹ̀hún táwọn kan nínú àwọn Yorùbá tí wọ́n hèlè ẹ̀ tí wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ èèyàn tó sọ pé òun lè jà tó ní òun fẹ́ lọ fèsì Fúlàní ó ṣe fídíò kan tó ní òun nìkan kóun má mẹ́ni kankan lọ́wọ́ tóun bá dé ibi tí àwọn Fúlàní bá wà pẹ̀lú gbogbo nǹkan tó kó dání wípé òun máa dìsáàmù wọn òun dẹ̀ máa pa wọn. mo wá ní kí a béèrè lọ́wọ́ ẹ̀yin Yorùbá tẹ́ bá gbàgbé kí n rán yín létí wípé DSS mélòó ló wá ká Sunday mọ́lé agbára ẹ̀ tó níyẹn kò lè lo agbára yẹn nígbà tí àwọn DSS wá ká mọ́lé àwọn DSS tó wá sílé Sunday wọn ò ju 35 lọ àti àwọn tí wọ́n wọṣọ àtàwọn tí wọ́n wọṣọ tí wọ́n wá síbẹ̀. mo lérò pé pé tí màá yẹn sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn ẹni yìí ni wọ́n pè ní ọ̀gbẹ́ni Dáúdà Mr. Dáúdà torí ẹlòmí máa rò pé tábà pé èèyàn ní ọ̀gbẹ́ni pé èébú ni rárá kì í ṣe èébú orúkọ wọn ni ọ̀gbẹ́ni Dáúdà Àsìkòláyé. máa tẹ wá ń wò yìí fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n ẹni yìí ni igbákejì àbí kí n sọ pé ẹni tó jẹ́ bí ọwọ́ ọ̀tún fún ààrẹ Gani Adams. ṣóyẹ yín tẹ́ ẹ bá lọ wo gbogbo fídíò tẹ́ bá ti máa rí Gani Adams ẹ lè ṣe kẹ́ má rí máa yín bẹ́ẹ̀ ẹ lọ check any event any occasion tẹ́ bá ti máa rí ààrẹ Gani Adams ẹ máa rí máa yín lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀. now máa yín sọ specifically he was so decisive in his statement ó ní àwọn tó lọ sílé Sunday Igboho wọn ò ju 35 lọ. now ìbéèrè alákọ̀ọ́kọ́ tá máa béèrè lọ́wọ́ máa yín ni pé ṣé máa yín wà nílé Sunday Igboho níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ níjọ́ tí wọ́n lọ àtàkì ilé olóyè Sunday Igboho ṣé máa yín wà ńbẹ̀ tí ò bá wá sí ńbẹ̀ báwo ló ṣe mọ̀ pé èèyàn 35 àwọn sójà àbí ọlọ́pàá 35 ni wọ́n lọ sílé olóyè Sunday Igboho ní on the 1st of July 2021 báwo ni máa yín ṣe mọ̀ báwo ló ṣe mọ̀ ṣé kìí ṣe pé ejò wọn lọ́wọ́ nú ọ̀rọ̀ olóyè Sunday Igboho torí pé kí ni láti ìgbà tí olóyè Sunday Igboho ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ agitation Yorùbá Nation ni àwọn OPC ti máa ń gbógun ti olóyè Sunday Igboho láti ìgbà tí olóyè Sunday Igboho ti ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá Nation àbí ó pé à ń jìjàgbara fún ilẹ̀ Yorùbá àti ìgbà yẹn ni àwọn arábí yìí àwọn OPC àpapà máa yìí this is not the first video tí máa ṣe máa ti máa ṣe fídíò fún olóyè Sunday Igboho láti bí ọdún 4-5 sẹ́yìn olóyè Sunday Igboho rẹ̀ dáhùn rí because he's bigger than all of those nonsense. It's bigger than that. Now, ṣé nǹkan tó dáa àbí ṣé nǹkan tí ò dáa ni olóyè Sunday Igboho ń ṣe ni ẹ̀yin èèyàn mi jẹ́ ká bira wa ṣé nǹkan tó olóyè Sunday Igboho ń ṣe ṣé nǹkan tí ò dáa ni tó fi jẹ́ pé gbogbo ìgbà tí olóyè Sunday Igboho wá ti gbígbésẹ̀ kan mi ò bóyá ẹ̀yin ló ń rò mo ṣe ń rò gbogbo ìgbà tí olóyè Sunday Igboho bá ti gbígbésẹ̀ kan láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn arábí máa jáde wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ against olóyè Sunday Igboho lẹ́nu ọjọ́ mẹ́ta ìtòlè Sunday Igboho gbé àwọn ìgbésẹ̀ tó ń gbé láìpẹ́ yìí tó ń lọ sí Ọ̀yọ́ forest Ọ̀yọ́ national park old Ọ̀yọ́ national park rather àtàwọn ibi omi tí wọ́n lọ láìpẹ́ yìí mi ò lè káyé fídíò àwọn ọmọ ẹgbẹ́ OPC tí mo ti rí lórí ayélujára just to condemn this man just to talk him down ó ṣe kinní kan ni kò ṣe kinní kan ni ó ṣe kinní kan ni kò ṣe kinní kan ni máa yóò dẹ̀ fijọ́ kan wá dá yín lóhùn rí kò fijọ́ kan ta sí yín rí
ṣé Sunday Igboho ní kẹ́ má ṣàyè yín ni ṣé ní kẹ́ má ṣe ti yín ni ẹ ṣe nǹkan ti yín náà tá bá máa sọ̀rọ̀ sí àwọn kan sọ pé ká wá ìrẹ́pọ̀ ó dá sáwọn ilé ìfẹ́ ìrẹ́pọ̀ bó ṣe wà yìí ṣán fẹ́ irú ẹni tó ti sọ̀rọ̀ yìí ṣán fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá ó yá ẹ jẹ́ n tún play ìbàyí fún yín nínú fídíò tí màá yín ṣe kẹ́ tún gbọ́ nǹkan tí màá yín sọ ẹ jẹ́ n play fún yín. Sunday fẹnu jáwáyà fẹnu wúgate ó ní wípé ṣé àwọn herders àwọn herdsmen ṣóun ni Sunday Igboho ló fẹ́ arrest ni gẹ́gẹ́ bí ìjà tó lóun fẹ́ jà fún Yorùbá ẹ̀yin òpònú Yorùbá kan tí ẹ sì nígbàgbọ́ nínú ẹ̀ wípé ó ní nǹkan kan tó fẹ́ ṣe àwọn herdsmen tí gbogbo wa mọ̀ tí wọ́n ní base tó yẹ pé ìjà tí wọ́n ń jà gorilla war ni wọ́n ń jà tí wọ́n mọ̀ tí kò sẹ́nibọ̀dì tó mọ base wọn tọkàn máa dédé jáde tó máa wá sínú ìlú tó máa pààyàn tó máa kidnap àwọn èèyàn tó máa pa àwọn èèyàn tó máa kó wọn lọ sínú igbó tó máa béèrè ransom ṣé àwọn yẹn ni Sunday sọ wípé òun fẹ́ bá jà ni àbí àwọn Fúlàní tí wọ́n ń ṣe business wọn peaceful business wọn legitimate business wọn ní ilẹ̀ Yorùbá. mo lérò pé tún ti gbọ́ ohun tí màá yẹn sọ ó ní ṣé àwọn Fúlàní tí wọ́n ń ṣe business wọn jẹ́jẹ́ ara wọn ní Sunday Igboho fẹ́ lọ àtàkì ni àbí àwọn tó ń ṣe kinní kan ló fẹ́ lé ni. àwọn tí olóyè Sunday Igboho lọ bá nugbó ṣé inú igbó yẹn jẹ́ bí ilé wọn ni. first of all orílẹ̀ Yorùbá ni àwọn in fact anybody tí ó bá wà nugbó tí ó bá ti lè identify ara ẹ̀ tó bá yẹ pé ìlú tó wà sane ní Nàìjíríà ni anybody tó bá wà nínú ìlú tí ó bá ti lè identify ara ẹ̀ anything tó bá ṣẹlẹ̀ sínú ìlú yẹn is on itself ọrùn ara ẹ̀ ló wà. ó wà nínú ìlú ó wà ń gbénu gbó wọn wá ká ẹ mọ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ fi wẹ́ra ẹ mọ́ àwọn tó lè sọ níbo tó bá nu gbó anything tó bá ṣe fún wọn àṣegbé ni because inú igbó yẹn belongs to some people so you being on that place òun trespass ni now àwọn Fúlàní yẹn ni máa fẹ́ máa defend báyìí in fact ó dàbí pé ó ti tó àsìkò tábà bẹ̀ sí ní máa fúnra sí ọ̀pọ̀lọpọ̀ nínú yín torí gbogbo ìwà yín ìsọ̀rọ̀ sí yín kò tà sí ọmọ Fúlàní torí every time na máa rí ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́ máa defend Fúlàní lórí ilẹ̀ wa even when they are destroying our things tó ń pa àwọn ọmọ Yorùbá ẹ̀jẹ̀ tí wọ́n wá tí wọ́n máa defend wọn against your own people tẹ́yìn bá jọ ọmọ Yorùbá. ó yẹ kí ìjọba ó yẹ kí wọ́n investigate máa yìí kí wọ́n invite máa yìí láti béèrè lọ́wọ́ wọn pé ṣé báwo ló ṣe mọ̀ pé àwọn ọmọ ọlọ́pàá 35 ló wà ní Sunday Igboho níjọ́ tí ìṣẹ̀lẹ̀ adéwòmí kó lè Sunday Igboho kan gbígbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí this man have to give a proof how he knows báwo ló ṣe mọ̀ pé èèyàn 35 ló wá sí ilé olóyè Sunday Igboho níjọ́ yẹn tá a bá máa fi irú wọn ṣe scapegoat nílẹ̀ Yorùbá irú àwọn tó bá jẹ́ irú èèyàn báyìí nílẹ̀ Yorùbá wọn ní kẹ́kọ̀ọ́ ẹ ṣé ẹ̀yin tèmi ó dàbọ̀.